ẹ tún bá mi gba ilé lẹ́ẹ̀kan sí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi gbogbo yín mo kí èmi ọmọ yín náà ní àwẹ̀ pé tí ó kọ́ mọ́ àtíkè yìí ni a máa ń pè ní Atike Iferan. Ẹ máa lọ bá mi wá ẹfun, ẹ máa bá mi wá osùn, then ewé amúnimúyè. Ẹ máa wá lọ ẹfun àtosùn yìí àti ewé amúnimúyè yẹn ẹ máa lọ papọ̀. Ẹ máa wá dà sí powder bíntu. Tó ti eyín o kò ní béèrè nù o, ẹ má béèrè ràn àdáhùn kí sì ti gbéraga o torí ọ̀tọ̀ ní nǹkan tó ló máa bí mi o. Tí mo sọ yìí kò tí ì kọjá nǹkan tá a lè ṣe. Ẹ bá ti wá bá mi rí ewé amúnimúyè tẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ lọ papọ̀ ẹ máa dà mọ́ powder bíntu. Tẹ bá ti wá fẹ́ kùn tẹ ti pé kiri náà sọ̀rọ̀ báyìí ẹ máa sọ pé ojú osùn kì í kúrò lára ẹfun, ojú ẹfun kì í kúrò lára osùn. Amúnimúyè kọ́ ló máa ń bá mi mú iye ọkùnrin iye obìnrin iye ọmọdé iye àgbàlagbà iye onílé iye àlejò. Tẹ bá ti fojú kèmí ọmọ alágbájá ká máa fẹ́ràn mi ká máa gba tèmi ẹ lè lọ síbi interview kò síbi tẹ́ ẹ lè lọ wàhálà wọn á máa pass nígbà ẹ̀ ni because wọn á like yín débi wá kódà ìwọ tí ìyàwó rẹ ọba gba tiẹ̀ mọ́ tó fẹ́ lò tàbí ọlẹ́nìkan tó wù ọ́ tó pé o fẹ́ tí ò dá ẹ lóhùn ìwọ kàn kún powder yìí sójú kọ́mọ ojú ẹ̀ á nífẹ̀ẹ́ débi pé á nífẹ̀ẹ́ bàjẹ́ wàláì tàlàyé.